ààrẹ tinubu tún ti yan mínísítà tuntun méjì orúkọ wọn nìyí. ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu ti yan mínísítà tuntun méjì kún àwọn tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí. ètò ayẹyẹ yìí ló wáyé ní dédé agogo kan ọ̀sán kọjá nílé ìjọba làbújá kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ ìpàdé àpérò eléyìí tí wọ́n ṣe irú rẹ̀ gbẹ̀yìn látinú oṣù keje ọdún yìí. ìyànsípò yìí gẹ́gẹ́ bí ààrẹ ṣe sọ jẹ́ eléyìí tó pọn dandan fún ẹkùn ìpínlẹ̀ plateau àti enugu nítorí wọn kò ní aṣojú fún bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. dókítà bernard doro ẹni tó jẹ́ onímọ̀ àti akọ́ṣẹ́mọṣẹ́ ìṣègùn òyìnbó ní ààrẹ tinubu yàn láti rọ́pò ọ̀jọ̀gbọ́n netawe yitada ẹni tó fipò sílẹ̀ lẹ́yìn tí wọ́n yàn gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ òṣèlú apc lórílẹ̀‐èdè yìí. ẹni kejì tí wọ́n yàn sípò ní dókítà kingsley ude tí í ṣe kọmíṣánná fún ètò ìdájọ́ àti amòfin àgbà nípínlẹ̀ enugu títí di ìgbà tí wọ́n yàn án. wọ́n mú un látàrí bí awuyewuye ṣe wà lórí ọ̀rọ̀ ìwé ẹ̀rí uche nnaji ẹni tí í ṣe mínísítà fún ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀rọ.